أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo tún kì í káàbọ̀ sórí ètò yín ètò wa Lahdatu Yusra Ma'a Walidina àsìkò Moment with our father. Bàbá wa là ń gbà lálejò láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Àwọn náà ni bàbá Fadilatu Sheikh Dawood Abdulbaki Al-Bardi. Kọ́lọ́run túbọ̀ máa bá wa ṣe àlékún àgbéga fún wọn. Padà sábúrò kéré ó tóbi Ọlọ́run ní bá wa. Alhamdulillah alhamdulillah amina ya Allah. Àìní bòpò lọ́ọ̀lẹ́ olóró lónìí a fẹ́ wọnú ìtàn bàbá wa olùkọ́ àgbà dáadáa. Àwọn nǹkan kan ń bẹ táwọn èèyàn ò mọ̀ bá bàbá wa tó jẹ́ pé kí ni àwọn bàbá wa ó yànnàná díẹ̀ fún wa ń bẹ wọ́n mẹ́nu bà fún wa lónìí lágbára Ọlọ́run. Bàbá wa ká tó lọ sínú ẹ̀ tí àyín kan gbajúmọ̀ sí Diwan Al-Baldi, báwo lẹ ṣe kó tí à náà jọ? Níbi ọyọ tíra Diwan Al-Baldi, Diwan Al-Baldi orin tí mo kọ àkójọ orin tí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣáájú ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni. Àwọn orin tí mo ti ń kọ láti ìgbà tó ti pẹ́ òní àwọn ọjọ́ alhamdulillah mi bá ti kọ orin kan ọmọ tọ́jú ẹ̀ pamọ́. Ìtọ́lọ̀ ní kí n lè rí tọ́jú pamọ́. Èyí tó sì pàtàkì jùlọ èyí tó jẹ́ kó tó bọ́ sí ọwọ́ ọ̀kan yìí òní àkójọ síbẹ̀ níwọ̀nba. Tó ti bó ti jẹ́ pé àwọn kan ń bẹ tí kò sí ń bẹ tó jálẹ̀ nípa insha Allah ta'ala tó di tó bá mi lóògùn Ọlọ́run á fi kan lóògùn Ọlọ́run bí i ayọ̀ kọjọ. Àmín. Àwọn tí a náà jazakumullahu khairan. Ẹ ṣe bàbá wa ǹjẹ́ ní bó la ṣe lè rí tí a náà bó ló ṣe lè kàn wá lọ́wọ́? Bákan náà tíra yìí kọ́ bá ní san àmín ló gbìyànjú àti wọ́n náà àti jẹ́ pé wọ́n tẹ̀ jáde báyìí náà tí ó lè mọ́ mi pé wọ́n bá pè tẹ́lẹ̀ wọ́n bá ti tẹ̀ wọ́n bá tẹ̀ àmọ́ wọ́n bá ti fẹ́ ọ̀pọ̀ wákàtí jáde bá nà wọ́n ti jáde àmọ́ bá ti fẹ́ fi àwọn ìlú kò ní sáà lọ́wọ́. Ọlọ́run jẹ́ mi wọ́n ogun fún wa Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rẹ̀. Àmín. Bàbá wa a ti mọ̀ àwa díẹ̀ oríṣi kó jẹ́ pé a mọ ìbáṣepọ̀ yẹn àti bàbá wa olùkọ́ àgbà Ọlọ́run bá wa fòun kẹ́ wọn. Àmọ́ fàǹfààní àwọn èèyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò wá tí wọ́n mọ̀ dáòtù pé àbúrò kan ń jọra ní àbí so láti fi lè clear iyèméjì láti fi lè lọ tààrà bó lẹ ṣe jẹ́ sí bàbá wa olùkọ́ àgbà. Alhamdulillah mo jẹ́ kan náà àwọn ọmọ ibi àwọn Sheikh Abdulbaki Muhammad. Àwọn gangan wọ́n bí ẹ̀yin bàbá wa. Allahu Akbar. Mo jẹ́ kan náà àwọn ọmọ alhamdulillah rabbil alamin. Bàbá wa ẹ gbajúmọ̀ ẹ pọ̀ sí Baudi, ǹjẹ́ ọjọ́ Súnà tí wọ́n sọ yín ló kọ náà fi òkè nǹkan àbíbò ló ṣe jẹ́ gan. Bàbá wa wọ́n máa ń sọ àwọn èèyàn ló kọ ókọ tí ókè tí wọ́n pè mí gan ní ọ̀nà pẹ́pọ̀. Allahu Akbar ló kọ tí wọ́n sọ yín gan. Wọ́n fún mi nígbà tó ń gbé sọmí Dawudu wọ́n pè mí ní ọ̀nà pẹ́pọ̀ bá pé bẹ́ẹ̀ ti bí mi wọ́n jẹ́ kí wọ́n máa pé ọ̀nà pẹ́pọ̀ gan. ọbẹ̀ àtòrí yẹ àti wọ́n ní àwọn ìyá wa lóyún mi pé bóyá ara wọn ìyá wa ara wọn ọ̀yà gbà náà. Allahu Akbar. Tí dókítà wa sọ pé òun fẹ́ wọ́n fa oyún ìwálẹ̀ nígbà bá fa oyún ìwálẹ̀ àlàáfíà òde. Subhanallah. Wọ́n á sọ pé àṣàkùn wọ́n máa jẹ́ kí n fún lóògùn tó pẹ́ lò lásán tó pẹ́ láàfin òfin dé ní ìfẹ́ kó yìí yọ̀ wálẹ̀. Wọ́n sì dókítà pé àwọn ọ̀làlá àfẹ́ àní sábà ti sẹ́ pé àwọn ọ̀sán gbà pé alhamdulillah mi wọn gbà lọ́n fún àwọn àlàáfíà wọ́n fẹ́ bí mi àwọn àbáwá ọlọ́wọ́ àsì ẹnìkan náà ọmọ kí ó ní bẹ́ẹ̀nẹ́bẹ́ẹ́lé pẹ̀lú kẹ̀kẹ́ ẹ fi gbé àwọn ìyá wa kẹ̀kẹ́ náà fi gbé ẹ̀yìn kan tí ń jẹ́ àwọn fáwa ọba wa Abdulgani Ìrẹsì àwọn ni wọ́n fi kẹ̀kẹ́ gbé àwọn ìyá wa lọ sí hospital. Allah wọ́n fẹ́ wọ hospital báyìí bẹ́ẹ̀ ni wọ́n bí mi. Wọ́n dókítà kò tí ì ṣiṣẹ́. Wọ́n pé wọ́n bí pèmí ní Abiona. Allahu Akbar. Gbogbo àwọn nǹkan yìí gbogbo àwọn gbogbo bí ìfẹ́ ti rìn lọ́pọ̀pọ̀ lọ. Allahu Akbar. Mo tún ti rẹ́ẹ̀kọ́ kan kọ́ béèyàn bá dúró tọ́ Ọlọ́run pé kínní yóò ní í ṣe Ọlọ́run ó sì sọ kalẹ̀ láyọ̀. Allahu Akbar. Nígbà tó wá di ti Al-Baldi ń pè mí nígbà tí ó di
àsìkò kan bẹ tẹ́nìkan ra pizza fáwọn àbá wa. amóúnjẹ tútù. wọ́n rà fún wọn pé wọ́n máa ń sẹ́ni yìí wọ́n pè ní wọ́n pè ní sèyídìríkò ló kọ́ ẹ̀yìn jẹ́. wọ́n rà fún wọn tí a sì ń ọmọ yìí ẹgbẹ́ wakọ́ jẹ́ tuntun ní ọ̀dọ̀ wa ń bẹ̀. a máa bomi sí i. Allahu Akbar. tálejò bá ti wá dé ńlọ fàlejò lómi. tálejò bá ti dé fàlejò wá dé àbá àwọn sáwọ́ tí wọ́n wọlé sọ́wọ́ sáré wọ́n ń ṣèpàdé ńlọ sáà fún lómi. a ń lọ láti inú fíìsà náà. omi àwọn bá ti ní kékeré kẹ́tù ńlá kan ńlọ owó náà kí omi yìí kò tutù. a máa ṣe fún gbọ́n wa àlejò àbáwọn àbáwá yìí báyìí. àwọn ìfẹ́ pè mí ní alibardi. Allahu Akbar. ewé kan ní fẹ́ pé ibi kan tí kì í wà fún odò. alága bíi kí wọ́n pè ní ojú oró. bí bẹ́ẹ̀ tí bá náà nà tẹ́ pé ibẹ̀ tí máa wù ibi omi tí máa wù. níbi nǹkan tó tutù. fi mí wé kíní pé wọ́n fi mí wé igi wọn. Allahu Akbar pé ibi nǹkan tútù láti máa ń rí ọbẹ̀ ọkọ máa bá gbé nǹkan tútù wá. Allahu Akbar. Kíní yìí ti ń ṣe mí lè mọ̀ tí bẹ́ẹ̀ pé àlùbárúdì mọ bí n ṣe béèrè alhamdulilayi Ọlọ́run mú gbà láàyè wá lónìí alhamdulilayi láti ìgbà náà lẹ́yìn bàbá wa ti ń jẹ́ alibarudi alhamdulilayi rabbil alamin. bàbá wa ìbéèrè kan wà tí mo tún fẹ́ béèrè nípa àwọn bàbá wa báwo làwọn bàbá wa ṣe máa ń ṣe sọ́mọ gan pé nípa títọ́jú ọmọ bó làwọn bàbá wa ṣe máa ń ṣe. àwọn bàbá kọ́ balẹ̀ fọ̀rọ̀ kẹ́ wọn. àmín. wọ́n máa tọ́jú ọmọ dáadáa alhamdulillah. ọ̀gá táwọn gbà pé tọ́jú fọmọ ẹ̀kọ́ kíkọ́. kọ́mọ lẹ́kọ̀ọ́ kọ́mọ sọ́dọ̀ lọ àsìkò lórí yàrá pé mo tó ọmọ lò lórí kọ́mọ sàǹfààní ló jẹ́ pé wọ́n mú yàn lọ sóde wáàsí wọ́n lè sáà fẹ́ kọ́mọ ojú kò lásán pé ó sùn kéré sí ọkọ̀ sùn lásán tọ́kọ́ fẹ́ sọ àsìkò orun bẹ lọ́tọ̀ àmọ́ àsìkò tó sàǹfààní tó bá ti jẹ́ pé ń dàgbà báyìí tó bá ti jẹ́ pé wọ́n fẹsẹ̀ rìn àwọn àdó wọ́n wà yá skul tàwọn tí wọ́n máa kọ́ ọmọ tí wọ́n máa fún ní owó díẹ̀ owó ká máa yà wọ́n ọmọ yìí lára rọ̀ pé nígbà tí wọ́n bá gbé dé aago méjìlá yóò ti sàǹfààní kan láti ibi tí wọ́n lọ ibi tí wọ́n lọ yóò kọ́ nǹkan pẹ̀lú àwọn yẹn rẹ̀ yóò kàn jókòó kalẹ̀ yóò máa ṣeré ni. àwọn àdó fún ọ̀fà yẹrẹ lè fọmọ pàápàá gbogbo ìtọ́jú tọ́wọ́ yóò bì mọ́ tọ́jú ọmọ àwọn alákòólé àti pàtàkì jùlọ ẹ̀kọ́ náà wáyé dùn dájà wíwá ni o. Allahu Akbar ìpele àkọ́kọ́ ni. wọ́n mẹ́kọ̀ọ́ ní nǹkan kí pẹ̀lẹ́ wọ́n pàtàkì ẹ̀kọ́ mọ́ bí wọ́n bá ti lè lẹ́kọ̀ọ́ báyìí àwọn bí wọ́n ti kí ni kan tá bẹ́tọ́ wọ́n gbà pé ìgbọ́dọ̀ lákòólé àti fọ́ọ̀mù pé tí wọ́n bá ti lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó ti parí. pété ẹ má fẹ́ borí ọ̀tá ẹ má fẹ́ borí ọ̀tẹ́ kọ́kọ́ mọ̀ ẹlẹ́kọ̀ọ́. ẹni tó bá fẹ́ borí ọ̀tẹ́ ẹ̀ kó kọ́ mọ̀ ẹlẹ́kọ̀ọ́ ǹjẹ́ ẹ gbọ́ báwọn. wọ́n fẹ́ borí ọ̀tẹ́ kọ́kọ́ mọ̀ ẹlẹ́kọ̀ọ́ wọ́n bá ti lẹ́kọ̀ọ́ ó ti borí ọ̀tá. Allahu Akbar. àwọn gbàgbọ́ tí wọ́n ní àkídà wọn. bákan náà tó ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó jẹ́ pé ẹ̀kọ́ lọ́dọ̀ wa nínú ilé àwọn ọkọ̀ ilé ẹ̀kọ́ nínú ilé ọ̀tọ̀lẹ̀kọ́ nínú ilé. pé ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ nínú ilé. ọmọ ìyá wa méjì lè wà tó ń kọ́ lẹ́kọ̀ọ́. gbọ́n ìyá wa ọmọ kọ́ lẹ́kọ̀ọ́ níjọ́ Wednesday. láwọn obìnrin ṣé àwọn ọmọ àbáwọn ìyàwó àwọn ìyá wa Allahu Akbar. ọkọ̀ lẹ́kọ̀ọ́ ti ní jọ́ ti ní bọ́ọ̀lù tí wọ́n fi kọ́. lọ́gbọ̀n ọdún ní tó gbé wúrà wọ́n ti kọ́ wọ́n ti lókè nípa kọ́ tí wọ́n àgọ́ ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n máa kọ́ wọn wọ́n sì máa kọ́ fúnra wọn gbà mí bá ń lọ wọ́n máa kọ́ wọn bá ń lọ wọ́n lẹ́kọ̀ọ́ lé ẹ̀kọ́ fún gbogbo wọn yá wa wọ́n lẹ́kọ̀ọ́ lé ẹ̀kọ́ wúrà tí wọ́n fẹ́ lọ́wọ́ àti kan wọ́n mú ọmọ lọ́wọ́ wọ́n mú àwọn ìyá wa kan lọ́wọ́ láti mọ gbogbo tí wọ́n lọ sọ́bẹ̀ pátá tí wọ́n bá délé wọ́n gbọ́dọ̀ sọ gbogbo tẹ́gbọ́ sẹ́yìn àwọn ọgbẹ́gbẹ́ kí sí gbogbo àwọn ayẹyẹ ìjókòó yá sọ ìtọ́ ọgbọ́n wà sí sọ fún ọ ní ìsìn àyàwó jábọ̀ obìnrin tí pé màtẹ́ àdéwàsí ẹni báyìí sọ̀rọ̀ ó fi jẹ́ pé kéèyàn tó lọ́wọ́ fún ní wọ́n hà sáìsì fún kálukú pé máa kọ gbogbo tó bá gbọ́ wà sí ó gbọ́dọ̀ kọ gbogbo tó gbọ́ wọ́n pẹ́ kọ́ sọ tó gbọ́ yóò sọ gbogbo tó bá tá yóò sọ. Allahu Akbar. tí ẹ̀ bá rí nǹkan kan sọ àbáwọ̀ bù wọn lórí ẹ̀ o. Allahu Akbar. ní bíbú tẹ̀sán nílẹ̀ wò àwa ti sìn kí là ń búyàwó fún ṣé o bá dáná oúnjẹ kọ́ ni. ìfẹ́ tó ga jù
sẹ́mi àwájú wọ́n nífẹ̀ẹ́ láti máa gbọ́ àwa sí. mo fẹ́ mú béèrè wọn bẹ̀ tẹ́lẹ̀. àwọn sí ọ̀rọ̀ bí àwọn èèyàn wa gbọ́n wa ọmọ ká wá sí wọn lẹ̀ wọ́n sì fi kéde ọmọ ká wá sí àwọn lẹ̀. wọ́n sọ pé káwá sí rédíò ní pé wo agbáyé wọn gbọ́ sí jáde kọ́ kálẹ̀ o. wọ́n ní ọwọ́ sọ̀fà lọ́mọ nípe lọ sọ́wọ́ àbíkọ́ kálẹ̀ kákọ́ kálẹ̀ o. ọmọ sọ̀lé láti kódà sáà ti kálẹ̀ wọ́n mọ̀ pé àwọn ọmọ táwọn ti ń travel lọ sí àwọn kìnní ọmọ play rẹ̀ tí wọ́n mọ̀ gbọ́. táwọn ìdìbò dé táwọn àwọn mọ́tò tí wọ́n gbọ́ wà pa dàdú mi ó dùn ẹ parí ẹ̀. Allah akbar wọ́n fi sẹ́sà mú. wọ́n ní ká ìyàwó parí ẹ̀ wọ́n lè pé kí èrè kan ní wọ́n parí ẹ̀ wọ́n ní ká àbáwọ́ kan parí ẹ̀ tí wọ́n ti mọ́tò tó parí ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ rí mi ní o tí ọ̀bá rí wí òbù. Allah akbar. tọ́ alhamdulilayi. àwọn kan tó jẹ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan pọ̀ jù. wọ́n pé wọ́n sọ pé ìtàtọ́sọ lọ́wọ́ yá parí ẹ̀ ìgbọ́dọ̀ bẹ́ẹ̀ bàjá yóò sì rí wípé abábá ilé pé nígbà tó ń sèbáyé oṣù láyé àwọn òkè wá àsáǹt ẹ̀hán táwọn mú kiri sínú. Allah akbar Allah akbar. àwọn nítorí bẹ́ẹ̀ kọ̀ lọ́dọ̀ àwálì wọ́n pàtàkì wọ́n sì dákọ̀lé ẹ̀kọ́ mọ́ láti dè wọ́n máa bá wa kàlífà kọ́lọ̀ jẹ́ wọ́n pé fún. mo ń bọ̀ wá bí ibẹ̀ gan. àwọn dè wọ́n mọ̀ pé o ntí àwọn kọ́ fún tí wọ́n tọ́jú dáadáa àbá kàlífà. ẹ gbogbo ọ̀sẹ̀ jà ìgbà pátá ẹjọ́kùnrin ibẹ̀ ni gbogbo wọn mọ̀ dì wọ́n mọ́ láti máa bá wọn rìn láti máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn bá ń lọ tó pé kódà tó di ijọ́ Àlàmísì Friday afáyín ní mẹ́bọ̀ wọ́n àjẹ́ àwọn kan wà ní eré kiri pé afáyín ní mẹ́bọ̀ ẹ̀yẹ máa lọ sódà afáyín a sì lọ bẹ̀ tó láti bẹ̀ wá sílé àjẹ́lá kódà a lọ bẹ̀ á pé bí a ti kọ́ ká máa tẹ nǹkan tẹpẹ́tà náà Allah akbar afáyín kọ́ àbá kàlífà gẹ́gẹ́ ní ọkọ̀ wa ọkọ̀ jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ tí mo sì rí owó ń bẹ̀ tó pọ̀. Allah akbar wọ́n san àbálẹ̀ sáré alákọ̀ọ́kọ́ wa ìbílẹ̀ nígbà tí mo lọ sí Mauritania mọ́ra ẹ́ńjìnì rẹ̀ gan bọ̀ tí mo sì fi ń ṣiṣẹ́ ní Nàìjíríà alhamdulillah lọ́dún pé nígbà tí mo lọ sọ́dọ̀ Arabia tí wọ́n yàn mí Aminu Kasim fún Kismet Tisot èyí tí mo ti kọ́dọ̀ àwọn àbáwá Khalifa náà ó jẹ́ ìrọ̀ fún mi láti máa tẹ kọ̀pútà mi kan pé kíní ilé náà jẹ́ ìgbìlẹ̀ fún mi alhamdulillah. tọ́ àmín bàbá wa náà kó lóun jẹ́ kí ẹ̀mí yìí ó gùn fún wa nínú nǹkan tá a gbọ́ ni pé bàbá wa máa ń kà tí a pọ̀ mo ń wo pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe wáàsí àtúpọ̀ gan pé títí di ọjọ́ tọ́lọ́run fi pe àwọn bàbá wọn sì ń kà tí a àwọn tí àtẹ̀ ti kàkàkà tí wọ́n fi ṣe wáàsí ǹjẹ́ ló tún nílò kí wọ́n tún máa kà tí a ní. àkọ́nà àwọn wálé lọ́jà fáwọn wọn lákòóyà sí ìmọ̀ kàtíra tí a bá sì kàtíra kan wọ́n kọ́ ọbẹ̀ wọ́n ti kọ́ bí ìwé kan wọ́n fẹ́ kọ́ lẹ̀ mọ́ bí ìwé mu bí tí àti bá rí táwọn ìbá ti kà wọ́n ti lẹ̀ kan náà bí tí àti pọ̀ lẹ́kọ̀ọ́ tó hùn èyí táwọn ìbò tí ìfọwọ́ kàn ń bẹ̀ ó kéré. Allah akbar. wọ́n ti fọwọ́ kàn wọ́n ti lẹ̀ wọ́n ti wojú ewé báyìí tíra kìnní báyìí ìdìgá báyìí ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ ìkà báyìí wọ́n sì lẹ̀ máa. wọ́n ṣe kọ́ńtẹ̀ǹtì fún wa wọn. ó sì olùparí. tẹ́ bá ń wá kíní wọn àtàwọn tí àtàwọn tí wọ́n ti mọ̀ pé ìwé tí a bá yìí àwọn pé ṣẹ̀rí àbá yìí bí ó wà ní ṣẹ̀rí àbá yìí bí ó wà ní ṣẹ̀rí bí àwọn àkámù ṣẹ̀rí àwọn ìwọ̀n pè pé ṣẹ̀rí àbá yìí bí ó wà ní ṣẹ̀rí àbá yìí tẹ́ mọ́ bí gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àti àmì ìbẹ́tẹ́ pé tí ó níbi àwọn àṣìṣe tí ọ̀dá nù gbogbo tí àwọn tí ó bá jẹ́ pọ́ níbi àwọn àkéèsí tẹ́pẹ́ àwọn kan bẹ̀rẹ̀ ó ní ìdí àkéèsí àwọn ọdún ti kọ́ sí bẹ̀rẹ̀ rẹ̀ pé tíra yìí ó kèé ṣe gbogbo tí ń bẹ́nu tí àyè ló wúlò ó ti kọ́ sí bẹ̀rẹ̀ tíra. ọmọ tó bá tiẹ̀ fẹ́ kà á yóò ti mọ̀. tíra yìí kò wúlò fún tọ́jú mọ́rọ̀ ẹ̀kọ́ Islam o ní tí ń kọ́ yẹn nìkan báyìí yìí o ó ti kọ́ bẹ̀ pé wọ́n ti kọ́ gbogbo tọ́jú mọ́rọ̀ àkéèsí pé tíra yìí ilé ẹ̀kọ́ ra tíra yìí fún ọ̀rọ̀ wáàsí pé ìtìkèsí owó tí wọ́n bẹ̀ ló wúlò ó ti kọ́ ọbẹ̀ bẹ̀ lọ kó o ní àwọn asúnná kó o sì ní dúpẹ́ ọ̀dà pé ẹni tó ń àmọ́ wípé ó ti kọ́ àkéèsí bẹ̀ ẹ bá ti sí ó ti rí àwọn ìdá ọmọ kan tíra gan-an tí wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò wọn tóyà àwọn ìdá kọ́kọ́ ní kinní kan pé wọ́n yìí ṣe wáàsí ìrìtìjáàlì pé ìrìtìjáàlì pé ọ̀yà kìkìrì láwọn ṣe wáàsí pé sáà lọ sí wáàsí kan ni wọ́n máa wá dé àmọ́ mọ́ta sọ wọ́n ti múra sílẹ̀ fún wáàsí ẹ̀fẹ́ lọ sí wọ́n ti kọ́ tí wọ́n fẹ́ lọ sọ́ọ́lẹ̀ kọ́ni fún wáàsí rédíò
wá sí rédíò á ti jókòó láti orí tá a fẹ́ ka orin tá a fẹ́ kà ọ̀yá ẹ̀ka bẹ́ẹ̀ ti fẹ́ kà orin ìbẹ̀rẹ̀ nù tá a parí wá sí kẹ́kà ẹni tí ó kàrọ̀ àkọsọ ẹni tí ó kà kíní báyìí gbogbo ẹ̀ ó ti mọ tí á ti jókòó kárí wá sí mẹ́rin a fẹ́ lọ sí ní rédíò á ti practice gbogbo ẹ̀ tí èsì pàkàn débẹ̀ wọn àmọ́ ọwọ́dún ó ti kọ ogun tí wọ́n fẹ́ wọ́n ti kọ́ lè bá ń lọ wọ́n pé wọ́n gbà kí yóò ṣe àṣeélẹ̀ wọ́n sàǹfààní ju pé mọ̀ débi ọmọ ní ọmọ kan àmọ́ ti mú ìyẹn tó pé ilé ìlọ́fẹ́ sọ fáwọn ọ̀rọ̀ ilé ìjẹ́ wọ́n mọ̀ kàtíra gan kódà ibìkan bẹ nílé ẹ̀kọ́ wọ́n ń pè ní manvar àní almanvar àwọn kẹ̀lẹ́ ọkọ̀ yóò sí mansar lọ́gbọ́n fáwọn ilé ẹ̀kọ́ pé lọ sí mansar àti almanvar àti pé ààyè tí àwọn wàlú ti mọ̀ kàtíra ní òkè ní tabajẹ́ àwọn àmọ́ kírun lókè gbàgbà mí ó sì pé mọ́sìkì wà àwọn ìdúró wọ́n jókòó lórí àjà wọn mọ̀ kàtíra òkè ní gbẹ́gbẹ́ lọ́wọ́ màrí ọba nínú gẹ́gẹ́ àwọn ìjókòó wọ́n mọ̀ kàtíra láti asiri demography wọ́n fi kàtíra wọn ní yóò kí wọn àmọ́ bá a sì yókù ìsàlẹ̀ ni wọ́n ti mọ̀ kà àwọn ìdúró ọ̀pọ̀lọpọ̀ kí tí wọ́n bá yà kàǹkan wọ́n sì mọ̀ kọ̀ọ̀kan nítorí díẹ̀ lọ́wọ́ bíi méjì kálẹ̀ jòdè àwọn ọmọ kọ́wọ̀n yàn kéwù tí ọmọ kọ́ yàn kéwù ọmọ kàtíra ọmọ kọ̀ọ̀kan ìgbélé ọmọ ìbàlejò pé àwọn àlejò àti àwọn ní rédíò àwọn ní ìròyìn Yorùbá tó máa kọ àwọn kọ wá sí ìbẹ̀rẹ̀ sọ́ọ̀sẹ̀ bá ń lọ ìgbélé bá ń lọ àwọn tí wọ́n bẹ́ jí bí àwọn èèmọ́ wọ́n wá gbọ́ wá sí wọ́n wá béèrè máa kẹ́kọ̀ọ́ àwọn àlejò tá a rí tó mú bàbá mi. Allahu Akbar tó alhamdulillahi rabbil alamin. Bàbá wa ẹ sọ̀rọ̀ nípa bàbá wa Al-Khalifa lẹ́ẹ̀kan wípé àwọn bàbá wa máa ń jí yín pé ó yá ẹ lọ bá àfáà yín. Báwo ni bàbá wa Khalifa ṣe jẹ́ sí bàbá wa olùkọ́ àgbà? Kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin wọn? mi kéré sí ẹni tí ó mọ̀ sọ. Pẹ̀lú bẹ́yìn bàbá wa ṣe wòye. orí àwọn bí wa sórí àbá wa Khalifa lọ́wọ́. Pẹ̀lú àwọn pé àbá Khalifa ní akúbárò tàbí àti àwọn àlejò ni wọn tí wọ́n sì tún mú ó ti kúrò ní tọ́jú mọ́rọ̀ tìmílù gan wọ́n mọ̀ wọ́n dáadáa wọ́n kódà ilé ọmọ ọ̀rọ̀ àwọn olùkọ́ jù tọ́mọ ìṣàrà àti wọn ilé ọmọ ìtọ́ka wọn jù àwọn àbá Khalifa. Allahu Akbar. táwọn olùkọ́ bá jókòó àbá Khalifa máa ń jẹun ní sign language. táwọn bá sọ ọ̀rọ̀ kan mẹ́ta olùkọ́ bá sọ ó ti yé àwọn Khalifa sí. táka ọ̀rọ̀ kan olùkọ́ lè káyà kan àbá Khalifa ti mọ ìtútùmọ̀ sí táka àdéhìí kan tó túmọ̀ sí táka orin kan wọ́n sọ tútùmọ̀ sí. ní ìsàkójú ẹ̀ tí àwọn olùkọ́ bá sọ pé fàtàbílẹ̀ lárúdọ̀ bí àsìmáyà ìjókòó yí padà. táwọn bá gbé fàtàbílẹ̀ lárúdọ̀ bí àsìmáyà fàtàbílẹ̀ lárúdọ̀ bí àsìmáyà àti wọn pé káwọn fáwọn gbogbo lè wò pé ẹ̀yà kan bẹ tí wọ́n wá jókòó kan sí ibi wọ́n wà kì í sáàyè wọn wọ́n sàn mọ́wájú àbá ni wọ́n sọ pé àbá wa láyé wọ́n wọ nígbà tí wọ́n bẹ́ jókòó kan wọ́n bọ̀ níwájú. àwọn fáwọn àlefà àwọn mọ̀ṣálá ọlọ́run yìí mọ̀ fún àwọn wálìtì ọlọ́run yìí mọ̀ fún wọn ọ̀la ọlọ́run sì ẹ́ ní kẹfà wà tá a jẹ́ ọmọ kí kúrò àwẹ̀ èmi kí mọ̀ sọ pa wọn àti ọ̀sán pa wọn àgbàlagbà rí kọ́lọ̀ jẹ́ ó pẹ́ fún wa. ọlọ́run pé àtúntì rẹ́kọ̀ọ́ kankan bá náà. wọ́n sì rè wá wọ́n rè wá gan-an wọ̀lá kọ́lọ̀ àkọ́lọ̀ ọ̀sán náà rẹ̀ nígbà ọlọ́run kọ́ kí àwọn àlùdù àwọn àbáwọ̀ ìsáwọ̀ dín kọ́lọ̀ ọ̀sán gbọ́dẹ̀ sáré àti di bázà kí àwọn kọ́lọ̀ bá lè fi sí àlùjánnà àti ìbílẹ̀ ayé kọ́lọ̀ jẹ́ kó olùgbèmí lórí dáadáa táwọn sàdá ìgbèmí fún yàn agbọ́dọ̀ máa sọ pé akẹ́ ẹ̀mí yóò gùn ká máa fi kó pé lórí dáadáa. Ṣé kúrò ayé kọ́lọ̀ jẹ́ kó wọ́n lo ìgbèmí lórí dáadáa. wọ́n ní àwọn àlùdù wọ́n ní àkíní pé àbá Khalifa mashallah tabarakallah ni wọ́n sùúrù àbáríkà ni wọ́n tẹ́ pé wọ́n ọlọ́run sí ẹlẹ́rù náà ó gidi fún bí sí ọlọ́run alhamdulillah ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ pé àwọn ìlú ó ṣe wọ́n pẹ́ ẹlò wá sí tí wọ́n bá sí wọ́n pọ̀ tó àbá Khalifa ní wọ́n lọ bẹ̀ tí a fẹ́ lọ sí wá síbì kan àbá Khalifa wọn kọ́kọ́ lọ tí a fẹ́ lọ sí wá sí ìlú kan àbá Khalifa ti wà níbẹ̀ ní oko ọ̀la fún tí wọ́n ètò ìgbékalẹ̀ ìjókòó àti gbogbo àwọn wọ́n ti sọ fún àwọn ọ̀dẹ́ àwọn ọ̀dẹ́ tí wọ́n lọ sí ìlú kan wọ́n lọ sí wá sí ìlú kan wọ́n sọ fún wọ́n lọ síbẹ̀ wọ́n bá wọ́n sì jẹ́ kí ọba abẹ́ ọmọ bí àlejò kan báyìí ń bọ̀
wọ́n lọ bá mọ̀ mọ́ bẹ̀ àfihàn sí bàbá wọn ti jẹ́ wọ́n mọ̀ bá lọ kí kọ́kọ́ wòlú kan lásán wọ́n sì ń dé báyìí wọ́n lọ kí ìmọ̀ wọ́n lọ kọ́ba wọ́n lọ kí ọba bá lọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìṣòwò lọ sí àṣìbì kan wọ́n máa ń wọ́n fi jẹ́ pé gbogbo àwọn tó ń jẹ́ bí àwọn àfáà wọ́n ló ń nífẹ̀ẹ́ àwọn wálé tó ti jẹ́ pé wà sí wọn wọ́n gbà pé ó lè mọ wọn lábì tí wọ́n mẹ́nu bá pàtàkì jọ́ mi tọ́jú ọ̀rọ̀ mọ́jọ kú bábà lọ àwọn òun ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n nífẹ̀ẹ́ àwọn wálé dù wọ́n pé àwọn ìdò ọ̀sìn ìpàlẹ̀ wọn ó sì tàn wọ́n sì mọ̀ ká balagbe wá sí wọn wọ́n kọ́ sí ròǹbè àwọn bí àpàlẹ̀ àgbà àti kó fọ́n wọ̀ àbá khalifa kọ́lọ̀ sọ́rẹ́ sáré wọ́n jẹ́ onírọ̀lọ́ àgbàríkà fún àbá wa tó pé àbá pọ̀ sí pé gbogbo ọmọdé ìgbọ̀n wọn pátá ọ̀dọ̀ wọn àbá wa khalifa ni a sì kẹ́kọ̀ọ́ wá ti kọ́ ti ilé kéwú alọ́kọ́ tinú ilé láà lọ abá wọn wọ́n máa rìn kiri bẹ́ẹ̀ pé apá kan wa ọlá sáàmù wọn ti máa mú rìnrìn àjò bí professor fọdẹ ọba rẹ̀ pọ̀ ju àwa yòókù lọ lọ́wọ́ ní kọ́ Ibrahim lẹ́yìn rahamu ọba rẹ̀ pọ̀ jù àwọn àti professor fọdẹ rẹ̀ bá rẹ̀ ju àwa míì lọ àwọn yòókù náà abá wọn rẹ̀ àwọn kéèsì tó ti àwọn àmọ́nú ilé àlọ́kẹ́kùn lé kódà nígbà àwọn àbá ìsáwọ̀dì pàtẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ ìtàwọn èèyàn máa ń wí fún wọn ni pé láwọn tí wọ́n ń wé láwọn ọ̀rẹ́ tẹ̀lé àfáà ni nìkan àwọn ìsáwọ̀dì kọ́kọ́ alájà tó jẹ mọ́rọ̀ mímọ̀ pẹ̀lú pé ọyá ilé kí o àbá khalifa ó wà láàárọ̀ àbáwá amiru àbáwá mọ́nù dúnú rẹ̀ akíọ́lá ó wà láàárọ̀ bá ń lọ ilé kí alárúbà ń bẹ táwọn àbá dálé fáwọn àbá gbọmọ ìsáwọ̀dì lẹ́nu àrúbà ilé wọn kọ́kọ́ abala tó jẹ mákéwú wọn kọ́kọ́ bàbá rẹ̀ wọ́n sọ gbọ́ ìtọ́jẹ́ lẹ́yìn wọn pẹ̀lú ìsáwọ̀dì wọ́n jà fà kọ́kọ́ yẹn ju ilé wọn sáà mákéwú jà sẹ́fẹ̀ẹ́ sí yìí lọ wọ́n tẹ́jẹ́ pé sẹ́ńpì lọ́rẹ̀ tára fà wọ́n fi wọ́n pa wọ́n lẹ́nu wọ́n mákéwú jẹ́jọ́ ẹnìkan bẹ nínú àwọn afá ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀pẹ̀kọ́ fún ọ̀kẹ́ ẹni yìí ọmọ náà tí wọ́n fẹ́ sí ẹ̀yẹ ni wípé tí a bá ní kéèyàn máa wí láwà ní àti àwọn táwọn já àfà ní àwọn òwì láwà kìí sẹ́yìn ẹ̀rọ tán ni ìmọ̀ sọ láti lẹ́yẹ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbèjú yìí ni àmọ́ wọn pọ̀ pàpà àwọn tí wọ́n pé àwọn tí wọ́n jẹ́ ẹ̀ńtẹ̀wé láàdé ìsá àfà àmọ́ náà ní kí àwọn Saudi wọn kọjá lẹ́vùn gbogbo tó jẹ́ Saudi lónìí àfà ni wọn àbá khalifa èyí kí n sọ pé 1987 wọ́n sì ń kọ́ àwọn bàbá wa nílé akíọ́lá ní alùmọ̀dọ́fù ilẹ̀ tẹ́yà àbá sí ilé sọ́lọ́mọ́ wa ẹ̀kọ́ náà wù wọ́n sì ibẹ̀ tó kọ́ mọ̀dọ́fù ilẹ̀ wọ́n ti wọ́n sọ gbọ́dọ̀ àfà tẹ́pẹ́ kò sí ìtújọ́ lẹ́yìn tàbí àfà pé kí wọ́n fi àjọgbọ́ tẹ́pẹ́ àfà tẹ́pẹ́ náà lẹ́yìn àfà ẹlòmí ọmọ kọmọkéwú ọkàn mọ òun dín lásán bí àbáyà àti àjùlọ bí ìmọ̀ pẹ́pẹ́lẹ́ bá ní wọ́n lè sọ lábáwá òun sì lè sọ wọ́n jẹ́ pé ìgbìyànjú àwọn bàbá ìsáwọ́dé kọ́ sẹ́sẹ̀ ni wọ́n gbìyànjú àti pé abalakéwú wọ́n fún wọn múra sí gidi pé wo múra sí afẹ́bọ̀ ìjàjà mà wọ́n sì rí jà. alhamdulilayi bàbá wa ìbéèrè bíi méjì péré náà ló kù tá a fi ká díẹ̀ ńlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run nínú nǹkan tá a gbọ́ ni pé àwọn bàbá wa létò àlàkalẹ̀ fún bí tá a lè pè ní ìṣàkóso àbí ìṣèjọba wọ́n máa ń yan kọmitì fún agbọnmi ibì kọ̀ọ̀kan bíi elétò ẹran súná elétò àwọn obìnrin wọ́n láwọn bàbá wa ní nǹkan báyìí ǹjẹ́ nínú òótọ́ ni àti bó wọ́n ṣe máa ń ṣe. ẹ rí àwọn wálìdì àbákúrò bọ̀lẹ̀ bọ̀lẹ̀ kẹwọn wọ́n nífẹ̀ẹ́ ètò pọ̀ wọ́n nífẹ̀ẹ́ ètò pọ̀ jù wọ́n sì kọ́ wa lé ètò ọ̀rọ̀ já wa lè lò ọjà lè lórí o ránṣẹ́ wọ́n ní pé lọ sí ọ̀dọ̀ lámọ́ní wọ́n sọ pé báyìí kò sí báyìí wọ́n kọ̀wé fún ni wọ́n lọ múwé àtibáyérò wá ló jẹ́ pé ìgbọ́dọ̀ mú lọ́dọ̀ wálé jù ìgbọ́dọ̀ mú múwé àtibáyérò rìn tí a múwé àtibáyérò rìn wọ́n bá wí pé ọmọ kí ọjọ́ ọmọ kí òun ní báyìí ò níwèé lọ́wọ́ wọ́n fún ó nìkan yà máa kọ́ ìdí yẹn fún bẹ̀rẹ̀ ìwé àwọn wálé jù ló gbọ́ ọlọ́run ló gbọ́ olúwa ìjọ bẹ gbogbo tó yẹ kọ́ ẹ ló gbọ́ olúwa ẹ̀yà ètò iṣẹ́ aláwọ̀kọ́ ọlọ́sọ̀dọ̀ lámọ́rí ọlọ́sọ̀dọ̀ ẹ̀tò ẹ̀mọ̀ nọ́mbà rẹ̀ wọ́n ti kó yá lọ́tọ̀ àwọn òṣèlú báyìí ó sì báyìí kọ́ tí èèyàn bá ṣiṣẹ́ inú ilé wọ́n kọ̀wé fún pé ọ̀fọ̀ gbogbo abọ́ tí ọgbọ́n táwọn ọmọ fi jẹun ọmọ kí ó fi jẹun ọ̀fọ̀ nù ọ̀sà aṣọ skul wọn ọ̀sàjọ bí aṣọ skul wọn fọ̀ lápọ̀ ọ̀sàjọ
Lamani sọ fún Lamani pé òní kọ́ lọ lo aṣọ wọ́n ti là sínú ìwé wọn àgbè lọ́wọ́ tí bá ti á lọ ṣiṣẹ́ ìwé náà ló fi jábọ̀ fún padà pé eléyìí mo ti ṣe eléyìí àfẹ́ pàwọn àlejò láyọ̀ àhámọ̀ wọ́n lè tò gan ní gbogbo nǹkan wọn nǹkan wọ́n ṣe aṣọ ayé wọ́n ṣe nǹkan corruption ò sí lọ níbi ilé àwọn àlejò ètò ní ètò tí ẹ bá rán yẹn sẹ́ wọ́n kọ́ lè bá lọ bẹ́ẹ̀ náà wà ní pé gbogbo tó jẹ mọ́ ètò ìsìláàmù dì wọ́n gbé kalẹ̀ lórí ètò gbogbo àyíkọ̀ gbogbo ìgbìmọ̀ kọ̀ọ̀kan ló wà fún sẹ́kọ̀ọ̀kan wọ́n ní kọmitì fún ètò ìfẹ́bìnrin fún ìsúná tí wọ́n tẹ́ mọ́ lọ sí ohun akànnú mọ́ lọ ètò àlejò aṣojú àlejò ń bẹ ètò aṣojú ẹ̀há ń bẹ aṣojú ọmọ kéwú bàbá gbogbo ẹ̀ ti pé aṣojú àgbà àfáwà ni olùdarí àwọn ọmọ kéwú àwọn àlùfáà olùdarí ọmọ kéwú rọ́bìlà tó wà. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbídánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọ́mbà 37 Ògoolúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. Àmín. Ní ohun tó tún ebi ayé tí ó fẹ́ fún àwọn ọ̀dọ́ mọ̀ ni pé ẹ jẹ́ ká níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ kan ò ṣiṣẹ́ yẹpẹrẹ o kò síṣẹ́ tó jẹ́ṣẹ́ yẹpẹrẹ gidi ibi iṣẹ́ tí ó bá gbé yàrá fojú kéré pójú kékeré iṣẹ́ kékeré ni bẹ́ẹ̀ ni ó sì máa ti bẹ̀ wá iṣẹ́ míì tó ga jù bẹ́ẹ̀ lọ àmọ́ kí ọmọ níṣẹ́ kan lọ́wọ́ kò dáa tó kí o níṣẹ́ iṣẹ́ kan tó gbà iṣẹ́ yìí wọ́n mọ̀ rí owó kékeré kan bẹ̀ níbẹ̀ náà oníkẹ̀rẹ̀ ọlọ́run tó lè sàlọ́kọ́jẹ́ yìí pé ibi tó ti ń ṣiṣẹ́ kékeré nìkan ti á mú ọ pé àwọ àmọ́ ní ìwọ ọmọ bá ṣe nǹkan báyìí torí mo lápẹ̀lú yóò tọ́pọ̀ bí àwọn abala yìí báyìí pé kí yóò níṣẹ́ lọ́wọ́ kó sì mọ́ fojú kéré kankan wọ́n sàǹfààní fẹ́ dà pọ̀ jù níbi kí ẹ̀rẹ́ ìkan wọ́n sẹ́ni ìgbé àwọn ọlẹ́yà jáde àríṣẹ́ etí wáyé tó wá iṣẹ́ kan tó bá rọrùn láti rí ibẹ̀ náà máa ṣe ẹ má sì yẹ kó bí ẹ̀ bá níṣẹ́ kan kó múra sí iṣẹ́ tí òbí bá ní iṣẹ́ gidi kan ni kó mójútó dáadáa pé òun tó lè tó ń dìfẹ́lọ́pù ẹ̀ tí ó tún lágbára ju bí lọ́wọ́ lọ lè ní kí ká má fojú kéré iṣẹ́ kí ṣùgbọ́n náà máa jókòó ní ọ́fíìsì. ká má retí pé bachelor tí mo ṣe yìí ọ́fíìsì níbi jókòó sí. kí ọmọ ti ẹ̀rọ ìgbélé pé yóò tún wá àwọn nǹkan mi bá lé tí èèyàn bá ṣe tí yóò bá jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ara yóò rí bẹ́ẹ̀. kí ni kí ọ̀rọ̀ yóò wá gbọ́dọ̀ dúró lórí ẹ̀. yóò ṣàfàyàn fún yẹn ń gbèsè ayé ju pé yóò kalẹ̀ ni. yóò máa kájú owó yóò máa mọ wá àkúwà yóò máa káwọn yóò wá àkúwà kiri. kéèyàn bẹ̀rẹ̀ sí kéèyàn máa lówó lọ díẹ̀díẹ̀ wọ́n sọ pé yóò dílẹ̀ kan náà. wọ́n bá dààmú wá díẹ̀ tí ń kó lẹ́fù kan bọ́ sí lẹ́fù míì ilé ọ̀ràn lọ́wọ́ kọjú láti lè kíyèsí owó ìgbà dáadáa báyìí yóò sì mọ ẹ̀kọ́ ayé àjùkọ́ pé ó kàn dé yìí ni máa lò ń lòkulò bá lọ ọkọ sàánú iṣẹ́ pàtàkì fún yàn gbogbo iṣẹ́ tí a máa ń ṣe nǹkan máa ń kí ó ní o kí o sì ní ìtìkọ́ọ̀nù ń bẹ̀ ìtìkọ́ọ̀nù pé kí o sì kọ́ dáa bá lọ àwọn ṣiṣẹ́ ọwọ́ kan ní mọ́ra sí pé ọmọ ṣe tí àwọn mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ gidi ni àwọn tó máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀
ẹ̀sìn bàbá wa jazakumullahu khairan. Òun ni àjẹràn pẹ́lẹ́nu ọ̀fọ̀ fún ni ò jẹ́ àkókò tí kó wa ń papá mọ́ra. Alhamdulillahi rabbil alamin. A fi gígùn ètò tòní yìí síbí yìí. Bàbá wa tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ bọ̀ láti gbà pípẹ́ sẹ́yìn, àwọn náà ni bàbá Fadilatu Sheikh, dókítà àgbà nínú ìmọ̀ ìjìnlẹ̀. Bàbá wa Fadilatu Sheikh Dr. Dawood Abdulbaki Al-Bardi. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́, wọn máa pè mí lákéwì ìdùnnú. Masala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni ọmọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí, àwọn olùkọ́ wọn perégedé ìjọba. Ọmọ ṣe Al-Qur'ani tó wà gédéǹgbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè agbègbè Mọ́yá Ìkòròdú 6627. Bá ímeèlì wọn short.com ní ímeèlì náà. Fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá, a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá, bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló.